أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. àǹkí ẹ̀yin olùgbọ́ wa pé àlejò kú ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àgùnìwé fíkọ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ lẹ́yìn tó máa ń wáyé ní gbogbo ọjọ́bọ̀ Thursday àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan léyìí tí ọjọ́ ìgbékalẹ̀ láti máa bá wa ṣàlàyé jẹ́ ká mọ̀ kí ni àgbékalẹ̀ ṣẹ̀ríà ẹ̀sìn Islam nípa ìdílé mọ̀lẹ́bí àti ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa bí Allah kó dákun kó má jẹ́ kí ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa kó má jẹ́ kó dàrú kó má jẹ́ kó bàjẹ́. Ètò jẹ́ ìgbékalẹ̀ láti máa bá wa ojútùú sí àwọn ibi tí àyẹ kùjẹkùjẹ tí ó bá wà nínú mọ̀lẹ́bí ọ̀dẹ̀dẹ̀ àti agboolé ẹnìkọ̀ọ̀kan wa bí Allah kó túbọ̀ máa fẹsẹ̀ wa múlẹ̀ rinrin lójúpọ̀nà ẹ̀sìn Islam àti sunnah nísìlẹ̀ Islam. wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center fún akadé Ògbómọ̀ṣọ́ tí ó sì jẹ́ pé wọ́n ó tún máa bá wa tẹ̀síwájú bí idhnillah nínú àlàyé tí wọ́n bá wa ṣe lọ ibi tí adé dúró ibẹ̀ náà ni wọ́n sì tún gbé bí idhnillah ayakunla Sheikh ẹ káàbọ̀ sórí ètò bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. nínú nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí ọkùnrin tó fẹ́ yàwó òun náà ni kó máa ṣe dáadáa sí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe wí ṣáájú. àwọn ojúpọ̀nà tí ó máa wá gbà láti ṣe dáadáa sí ìyàwó yìí nínú rẹ̀ òun náà ni kó máa ṣàmúmára àfaradà lórí ìnínilára eléyìí tí máa ń rí lọ́dọ̀ ìyàwó rẹ̀. nígbà tí ọkùnrin tó bá fẹ́ obìnrin níyàwó ó yẹ kó lọ mọ̀ wípé ènìyàn kan tó ní àwọn àwà dáadáa àtàwọn èyí tó kù díẹ̀ káàtó tó ní lọ́wọ́ iná lẹ́ni tó ń fẹ́. nítorí pé gbogbo ọmọ ènìyàn bó ti ṣe wà nù ènìyàn ò sí tó jẹ́ màláìka tá a sọ pé ìwà rẹ̀ dáadáa náà ní gbogbo ẹ̀ kò fi nǹkan kan nínú wà léyìí tí ò dáa. Olúwa dá wa ká máa hùwà rí á sì rí nínú wa tí ó máa hu àwọn àwa abúlé kan láàrin. gẹ́gẹ́ bó ti ṣe ń bẹ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ náà ní ń bẹ lọ́dọ̀ obìnrin. ọkùnrin kan náà sí tó ṣe pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ dáadáa náà ni ó máa ṣe kò ní fìgbà kan ṣàìdá kò ní fìgbà kan hùwà tó burú bàjẹ́. bẹ́ẹ̀ náà làwọn obìnrin tẹ̀ ń fẹ́. àwọn obìnrin yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìnínilára ó ń wáyé látọwọ́ ìyàwó sọ́kọ rẹ̀ pàápàá jùlọ kóbìnrin ọjọ́ ẹni tó ṣe pé ahọ́n rẹ̀ kò mọ́ èébú ni àpárá ni ìfiniṣeyẹ̀yẹ́ ni ìfiniṣẹ̀fẹ̀ ni kọjá ẹni tó ṣe pé bọ́kọ bá ń bá a sọ̀rọ̀ ní iwájú ọkọ ní ó ti máa yín mú tọkọ bá ti kọ̀ pàkọ́ yóò sùn tètè sí ní pàkọ́ ni. obìnrin tó ṣe pé asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni ìdá wàhálà alẹ́ ni láwùjọ lágboolé ládùúgbò. obìnrin tó ṣe pé kò ní jẹ́ kí ọkọ kó nísinmi ńjọ́ kan tí ó bá ti dá fìtínà kan lẹ̀ kò tí ì gbádùn. ó ń bẹ nínú àwọn obìnrin tó rí bẹ́ẹ̀ ó sì wà nínú àwọn obìnrin tó wáyé pé irú àwọn àwà pálapàla rádaràda yìí ó kéré púpọ̀ nínú ìṣe rẹ̀. èyí yòówù tó ló wá bá ní kí wọ́n fẹ́ nínú àwọn obìnrin èyí tó bá ní lọ́wọ́ nínú àwọn ìwà tí èèyàn á máa fi níyàn lára wọ́n máa ṣe sùúrù fún àmúmára àti àfaradà. nítorí pé tó o bá ti lè ṣe sùúrù fóbìnrin tó fẹ́ tó lè ṣàmúmára fún tó lè ṣàfaradà fún ọ̀nà dàtírù rẹ fi fẹ́ sọ wípé ń ṣe dáadáa síyàwó rẹ̀ ń bá a gbé pẹ̀lú ìtọ́dà. nítorí tí obìnrin bá dá tán tọkùnrin náà sì dá tán ò sí àyè tẹ́nìkan ní fẹ́ sọ wípé òun ṣe dáadáa sẹ́nìkejì òun. nítorí pé dáadáa tá à ń ṣe sẹ́nìkejì òun túmọ̀ sí wípé ká ṣàfaradà àmúmára àfojúnù fún àwọn nǹkan tá a bá rí tí ń ṣe tí ò bá wa láàmú èyí tó ṣe wípé kò wù wá ká pé irú rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ níwà. eléyìí ni ó túmọ̀ sí wípé
ọ̀ ń bá a gbé pẹ̀lú dáadáa pàápàá tó ń ti gbogbo àìdá tí ń ṣe yín ọ̀ máa rójọ́ rẹ̀ ká àwọn èèyàn máa bá yín dá sọ̀rọ̀ ní gbogbo ìgbà ẹ ti fi fìtínà tí yín kẹ́ fi ti sú ará ilé àti ará àdúgbò gbogbo èèyàn máa wò bí ìgbà tó ṣe pé àbẹ́ ẹ̀sìn ńlẹ̀ ni níbi tẹ́ ń jọ ń gbé dáadáa dé ẹlòmíì gan tún máa fi ti yín wọ́n máa fi kọ́ sí pé kò sí tàbí ṣùgbọ́n nígbà tó ṣe pé ahọ́n àti ẹnu gan ahọ́n àtẹ̀yìn wọn a máa jà báwo wá lọ́kọ àtìyàwó àwọn náà kúkú máa lédè òyédè ṣùgbọ́n àgbáriwo wọn rí àgbọ́ fìtínà wọn rí eléyìí àwọn èèyàn máa fi ti yín kọ́gbọ́n wọ́n sì fi máa ṣàkàwé fún àwọn ẹni tó ṣe pé ìbágbépọ̀ tí wọn ò sunwọ̀n kò dára tó torí ẹ̀ wọ́n ní tí bí ọkùnrin bá ti ṣe ní àmúmára tó bá ní àtẹ̀mára tó àgbàmára tó ìṣe sùúrù fífi rírí ṣaláìrí fífi gbọ́ ṣaláìgbọ́ lórí bí tíṣẹ́ ń báyàwó rẹ̀ gbé wọ́n lélẹ̀ ní òjè ká lè pè ní ọkùnrin nítorí pé Olúwa dá ọkùnrin lẹ́ni tó ṣe wípé àwọn lè ṣe àtẹ̀mára wọ́n lè ṣe àmúmára wọ́n lè ṣe àfojúnù ju àwọn obìnrin lọ ìdí nu tó Olúwa fi ṣe ní òpómúléró ẹ̀yin lè darí ilé nítorí pé ẹ̀yin máa fi gbogbo nǹkan kẹ́ ẹ máa wé máwọ́ kẹ́ ẹ máa fi gbogbo ẹsẹ̀ kẹ́ ẹ máa fi bìyàwó yín gbogbo ìgbésẹ̀ tó bá ti gbé kẹ́ ẹ máa kà á máa lọ́wọ́ gbogbo eléyìí ò ní jẹ́ kẹ́ ẹ lè gbé lálàáfíà tọkùnrin bá ti wá jẹ́ pé àbá ó di bàbá mọ́kàn gbogbo nǹkan tí ó ti ṣẹlẹ̀ gan yóò ti máa pariwo ká tó pé tó ti ṣẹlẹ̀ wọ́n nírú àwọn ọkùnrin báyẹn à lè pè wọ́n lọ́kùnrin gidi irú wọn gan fífi ọmọ fún wọn níyàwó wọ́n lè kà kún ọ̀kan nínú àṣìṣe nítorí pé ẹni tí ò bá ti lè ṣe sùúrù fóbìnrin ẹni tí ò bá ti lè ṣàmúmára fóbìnrin kò yẹ kó pọ̀ fẹ́yàwó nítorí pé tó bá fẹ́yàwó wọ́n padà ṣàbòsísì wọ́n padà ní lára wọn náà máa wo àwọn obìnrin ìyá ayé yòókù tán bá ń rẹ́rìn pé ṣé kìí ṣe irú ọkọ tó ń lẹ́yìn náà fẹ́ ni àwọn ọkùnrin burúkú àwọn ẹni tí ò ṣe bá gbé àwọn amáyésúni bẹ́ẹ̀ ni nígbà tó ṣe pọ́kọ tó ń fẹ́ àdánwò ọkọ ni ọkọ burúkú ọkọ rádaràda ọkọ tó ṣe pé èèyàn ò lè ríru rẹ̀ kéèyàn ò fi tọrọ ọkọ eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ rí i pé púpọ̀ nínú ẹjọ́ tá à ń gbé ká èyí tá a gbé láti lè wà tá a lọ gbé bá bàbá ìyàwó èyí tá a tún gbé tá a lọ gbé bá àbúrò ìyàwó tá a lọ gbé bá ẹ̀gbọ́n ìyàwó tá a tún rò fọ́rẹ́ ìyàwó àpẹẹrẹ ńlá ni lórí pé àlámùmára ṣé nínú gbogbo ẹjọ́ mẹ́wàá ó tiẹ̀ lè ṣe sùúrù fún kankan nínú àwọn ẹjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó fi jẹ́ pé gbogbo ẹ̀ náà ló kó lóró gbogbo ẹ̀ náà ló fi dẹ́sùn síyàwó lọ́rùn èwo ló ṣe sùúrù fún lórí ẹ̀ kò sí ètò ṣe sùúrù fún lórí ẹ̀ kọ́dà lómi ti bá a débi pé bàbá ìyàwó gan sọ pé bí ọ̀wọ̀ kọ́mọ òun lẹ̀ torí wàhálà yìí ti pọ̀ jù ṣé bí gbogbo èèyàn náà ṣe ń rojọ́ kánù àwọn òfin màlẹ́kà fún èèyàn ló ń fi fún tẹ́kùn náà ní dáadáa ó láìda ìwọ gan alára sọ̀rọ̀ láìda ni ṣẹlẹ̀ èyí tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ṣàkíyèsí ipa alámùmára àti láfaradà bẹ́ẹ̀ni kẹ́ bá wá tó bá lóun fẹ́ fi ọmọ yín ọ̀kan nínú nǹkan tẹ́ máa bí léèrè náà nù báwo lẹ ti ṣe ní àmúmára sí báwo lẹ ti ṣe ní àfaradà sí báwo ni ẹ ti ṣe máa ń fi rírí ṣaláìrí sí tẹ́ ẹ sì máa fi gbígbọ́ ṣaláìgbọ́ sí ká pé ẹ̀yin kan ìyàwó yín kan lẹ́díjọ́ wà nínú yàrá ló wá ṣẹlẹ̀ wípé ẹ bá gbóòórùn kankan bíi iṣó tẹ wá gbóòórùn yín àti mọ̀ pé bí ó bá jẹ́ ara tiyín ló ti jáde ó súnmọ́ kó jẹ́ pé ìyàwó yín ló so báwo lẹ ti ṣèṣe nígbà tẹ bá gbóòórùn bẹ́ẹ̀ ṣé ẹ bínú faraya ni ṣé ẹ ti bẹ̀rẹ̀ sí ní tutọ́ sókè fojú gbà ni àbẹ́ kú lọ wá bẹ́ẹ̀ ti ṣe tan fáànù kó gbóòórùn burúkú kó gbé jáde láì jẹ́ pé ẹ pariwo láì jẹ́ pé ẹ ṣàfihàn pé ìwọ ti ṣe gọ̀ báyìí níbi tá a jọ jókòó sí o sì ń so àtọ́ bá fẹ́ mú sóun tí sóò dùn kọ́ fẹ́ pé iṣó bọ́mọ lọ́wọ́ ni ṣé gbogbo ẹ̀ náà ò lè ṣẹlẹ̀ ni lẹ́yìn náà ènìyàn ni wá Olúwa dá apá máa so iṣó sì lè wá lákòókò yòówù tí wọ́n bá lọ tan fáànù ìyàwó rẹ̀ gan mọ̀ pé ọkùnrin dáadáa ni ọkùnrin yìí báyìí kò dá sí bínú kò tiẹ̀ wọ́nà láti sọ fún mi pé ó lẹ́kọ̀ọ́ wọn ọkọ ẹ̀yin níwájú ọkọ ló ti wá ń so kíní kan ló ẹ̀ mà bí wọ́n nírú àwọn abẹ́ bó ló ti ṣe. bákan náà ìyàwó obìnrin lóbìnrin tó bá béèrè owó lọ́dọ̀ rẹ̀ lápèjúwe wípé
àpò kan àbọ̀ tẹ́ ń fọ̀n láti fi dáná láti fi sebẹ̀ ó kéré ẹ bó ń fowó kúnwó yìí báwo ló ti ṣèṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n lè ti bínú faraya ṣé ìyá rẹ̀ ṣiṣẹ́ owó sí mi lápò ni àbọ̀dọ̀ bá ba rẹ̀ mo ti ń gbowó ni kí wọ́n fún yàn lápò kan àbọ̀ kó sọ pé kó tó ò láàmúmára ò láfaradà tala ní kó sọ wípé àpò kan àbọ̀ tí mò ń fọn èmi náà ti ń fura tipẹ́ pé nǹkan ti wọ́n jù bẹ́ẹ̀ lọ torí délé mo ṣe nílọ́po 10 ṣebí tó bá rà á náà tó bá ṣe náà ẹbí wà tiẹ̀ náà lẹ́jọ́ jẹ́ kò bùkátà kó wá jẹ́ pé nítorí ẹ fowó kówó ọbẹ̀ ní ó bá di jàkadì ní ó bá di pé ìwọ ó di ìyàwó lẹ́yìn ìyàwó náà gé ọ jẹ ó wá di pé gbogbo ará àdúgbò ń bá yín dá sí nígbà tí wọ́n ń rojọ́ wá ní kí ló fàjà gan wọ́n á ní ẹbí léèrè kó lórí ibú rẹ̀ ọ̀sán tó ṣẹlẹ̀ ìyàwó bá lóun èso lórí ibú àpò káàbọ̀ ìní wọ́n ń fóun lówó ọbẹ̀ gbogbo ẹ̀yin náà sì mọ bí nǹkan ti ṣe wọ́n ní ìsinyìí báyìí sọmọ pé tí ẹ̀sẹ̀ tí lè fi jó gbogbo ayé ti gbọ́ báyìí gbogbo èèyàn ti mọ̀ ọ́ láhùn wọ́n ti mọ̀ ọ́ léèyàn abú ṣé ìyàwó wa ní kó fowó kún ọbẹ̀ náà ló bíjà náà lọ́wọ́ abípò ń gé ìyàwó jẹ níyàwó náà ń gé ìwọ náà jẹ subhanallah eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹjọ́ tẹ rí yẹn tọkọ ń gbé ìyàwó lọ tíyàwó náà ń gbọ́kọ lọ àìlámùmára àfaradà àwọn ọkọ ìmáa fa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nígbà tọkọ bá jẹ́ bàbá mákàn kò lè ṣàmúmára kò lè ṣàfojúfòdà kankan fún ìyàwó rẹ̀ gbogbo nǹkan tí ìyàwó bá ṣe fún yọ ran aro yọ gbẹ̀san náà ni màmá pé bá díẹ̀ bá dán lóògùn nù wọn á fọ́ lẹ́yìn kò sí tọkàn ọ̀rọ̀ pọ̀ jẹ́yàwó nǹkan jẹ́yàwó nǹkan ṣẹlẹ̀ kó sá ti má síwáhu ni kó sá ti kó má hùwà tó ṣe pé wọn fẹ́ ni àmọ́ gbogbo nítorí bá ṣe lòun ò fi bí tó lu àná bá ń fi gbogbo níta ń ṣe bí wa talẹ́ni náà tí ọ̀rọ̀ náà lọ́nu wa tó bá di lọ́la gbẹ́ndẹ́l kíyàmù torí ẹ̀ sàmúmára sàmójúkúrò fún ìyàwó rẹ̀ kẹ́ lè bá àjọ gbé lálàáfíà wọ́n ní ìpele ẹni tí bá máa ń ṣe sùúrù fún ìyàwó lórí ìnínilára eléyìí tí bá ń wá látọ̀dọ̀ ìyàwó ìpele tó kéré lélẹ́yìn ìpele kejì nínú àwọn tí máa ń ṣe àmúmára àfaradà fún ìnínilára tí máa ń wá látọ̀dọ̀ àwọn ìyàwó wọn òun làwọn ẹni tí ò ní fi bí wọn rárá tí ó sì máa ṣe dáadáa sí wọn tàlákọ̀ọ́kọ́ nǹkan kan fi bí ni kò fi bí ṣùgbọ́n kò pé kò ṣe dáadáa sí ṣùgbọ́n lẹ́ẹ̀kejì kò ní fi ìnínilára ìyàwó bí yóò máa wá ṣe dáadáa sí yóò máa náwó lé lórí yóò máa bá sọ̀rọ̀ yóò máa bá dámọ̀ràn yóò kà kún èkejì òun tó ṣe pé tí nǹkan kan bá ń bànú jẹ́ nǹkan náà ti ń bọ̀ náà nú jẹ́ tí nǹkan kan máa ń dùn ma yóò kà kún pé nǹkan náà ti ń dùn mọ́ náà lọ́nà tí ìbágbépọ̀ wọn tí ó fi rọgbọ tí ó fi sunwọ̀n tó pé tíyàwó ọba rí yóò máa wá ká tí ọkọ bá sì ń bẹ ńlé ẹ̀mí wá níyàwó máa yọjú síbi tó bá wà nítorí ìfẹ́ eléyìí tó lù aníkọ́rá ìjókòó láàrin wọn látara pé ọkọ jẹ́ alámúmára aláfaradà tí kìí fàṣìṣe ìyàwó tí kìí fi bí kàkà bẹ́ẹ̀ dáadáa ní í ṣe síyàwó rẹ̀ níjọ́ tí èèyàn bá rí báyìí ó dájú yóò hàn pé ẹni tó fi ìyàwó fún ọ kò sọmọ fi fún yàn ẹni tọ́tọ́ yẹ òun náà ni wọ́n fi ìyàwó fún ìyàwó rẹ̀ ò ní jẹ́ ẹni tó ṣe pé gbogbo ìgbà tó bá ti gbéra kó nílé ibi tó ti lọ wọn rojọ́ rẹ̀ láì dá ní ó máa lọ kò sì ní sí níbi kó bàjẹ́ fún ọ gbogbo ẹnikẹ́ni tó bá sì wá ń di kó máa ṣèbàjẹ́ rẹ̀ yóò bá ìyàwó rẹ̀ lẹ́ni tó ṣe wípé ó ti dúró digbí láti dáàbò bò ọ́ nítorí bá méjì kọ tọrọ jẹni tí máa ń ṣàmúmára lórí ìnínilára rẹ̀ èéfì bí kàkà bẹ́ẹ̀ dáadáa ló tún máa ṣe sí níjọ́ tí gbogbo wa bá kọ́rù wà báyìí ó dájú pé àwọn lè wó tòrò ọ̀dẹ wa yóò sunwọ̀n àṣẹ̀tàn tí máa ń dàrin ọkọ àtìyàwó rú kò ní ráyè jókòó síbẹ̀ à ń bọ̀sibọ́sí pé yóò bá àárín wa àtìyàwó wa jẹ́ ṣùgbọ́n ṣé gbogbo ohun tíyàwó bá wá sí gbogbo aburú gbogbo àìdá tíyàwó bá fi ní ọkọ lára iná sì ni ó yẹ kọ́kọ́ máa ṣe sùúrù lé lórí kó máa fi rírí ṣaláìrí kó máa fi gbígbọ́ ṣaláìgbọ́ ṣé tí bá ń ṣe bẹ́ẹ̀ lọ kò ní padà jásípò náà ni ó padà bà tìyàwó yìí jẹ́ tó yẹ pé ìwà abú ìwà ìdá yóò padà wọlé wù sọ́rùn
àwọn agbìyànjú láti bọ̀ dànù àní rí bọ́mọ́. wọ́n ní kì í ṣe gbogbo àìdá o, kì í ṣe gbogbo aburú, kì í ṣe gbogbo ìnínilára eléyìí tí máa ń tọwọ́ ìyàwó wá iná ní òfin ṣẹ̀ríà ńlọ fọwọ́ sí pé kọ́kọ́ sàmà ṣe sùúrù lórí ẹ̀. wọ́n ní a ṣe àyọkúrò oríṣi ìnínilára méjì. ìnínilára alákọ̀ọ́kọ́ òun náà ní kó jẹ́ pé a fẹ́yàwó, a fẹ́ lórúkọ pé mùsùlùmá ni, ṣùgbọ́n ṣe tó ti délé wa tán wọ́n padà wá hàn sí wa wípé kò fi nǹkan kan jẹ́ mùsùlùmá o, nítorí pé gbogbo ojúṣe mùsùlùmí eléyìí táwọn mùsùlùmí máa ń ṣe tá a fi máa dá wọn mọ̀ pé mùsùlùmí ni wọ́n àkàkàn máa lọ́wọ́ rí, a sì pé lọ sídìí ọ̀kan kó ti torí ipá pé òun kò ṣe rí. kódà a tún ti gbọ́ lẹ́nu rẹ̀ pé ìyàwó lọ fẹ́ o kì í ṣe ìsìláàmù. ìyàwó lòun fẹ́ kì í ṣe ìsìláàmù, báwo wá lòun ti ṣe máa gbé pẹ̀lú ẹni tá a rò pé mùsùlùmí ni, ilé mùsùlùmí ló ti wá, orúkọ mùsùlùmí ní ń jẹ́, àmọ́ tó wá hàn pé kèfèrí ni, báwo ló ń ṣe lè máa bárú ẹ̀ gbé? lẹ́yìn tó Olúwa Ẹlẹ́dàá sì ti sọ fún wa gbangba nínú Al-Qur'an wípé wala tumsiku bi'isamil kawafir, àwọn obìnrin tán jẹ́ kèfèrí ẹ̀ gbọ́dọ̀ dì wọ́n mú. èyí tó bá ti jẹ́ kèfèrí ẹ má fẹ́ wọn níyàwó, wọn ò gbọ́dọ̀ jẹ́ páwọn lè fi ń ṣaya. ìwọ ní ìsìn èyí sẹ́sìn òfin kankan jẹ́ mùsùlùmí, àárí kò ṣe sọ̀láàtì rí, orí àlùwàlá ní ti bẹ̀rẹ̀ ò ṣe rí, ò ṣe sọ̀láàtì rí, ìtọ́jú ọ̀ràn yẹn ká má ṣe tí sọ náfìlà. bẹ́ẹ̀ ni ó tiẹ̀ jẹ́ ẹni tó ṣe sùyàmù Ramadana rí, ó sì jẹ́ ẹni tó ṣe wípé ìsìláàmù gan-an ó tiẹ̀ sọ́rí pẹ̀sìn rẹ̀ ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ ìnínilára tó kò sí o. ìnínilára pẹ́ni tá a fẹ́ lórúkọ pé mùsùlùmá ni, ó wá délé tó hàn pé kì í ṣe mùsùlùmá. báwo lo ti ṣe rò pé ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbé pọ̀ pẹ̀lú káfìrà, ẹni tí kì í ṣe mùsùlùmá, kì í tún wá ṣe ipò ọ̀fẹ́ lórúkọ pé kì í ṣe mùsùlùmá? oríṣi àwọn ẹni tó lù wá gbà pé o lè fẹ́ nínú àwọn tí ò jẹ́ mùsùlùmí kápọ̀ kan nù wọn lọ́jẹ́ ọ̀fẹ́ nífẹ̀ẹ́ pé mùsùlùmá ni, àwọn bàbá rẹ̀ fi fún ọ pé ọmọ àwọn mùsùlùmá ni, òun náà sì sọ fún ọ pé mùsùlùmá lòun, ṣùgbọ́n ńgbà tó délé tán ló hàn pé kò fi nǹkan kan jẹ́ mùsùlùmá. ìnínilára yìí ìsìláàmù ò gbà kó gbà mára, ìsìláàmù ò gbà pé kó ṣàfojúnù lórí pé wọ́n máa ṣe ń tó bá wù. ìsìláàmù ní lónìí ni kò gbọ́dọ̀ dọ́là kó máa lọ lọ́rẹ̀ kí wọn náà dá dúró rẹ̀, nítorí pé wala tumsiku bi'isamil kawafir, ẹ ò gbọ́dọ̀ fi àwọn kèfèrí kẹ́ fi ṣaya. kèfèrí ò gbọ́dọ̀ jẹ́ pò ń lò ń pè níyàwó tẹ́wàá jọ máa gbé, ẹ sọ fún kó máa lọ lọ́tí ẹ̀ kí wọn náà máa wà níwà tiẹ̀. eléyìí ẹnìkan ò gbọ́dọ̀ fara dà o. ọ̀hán ní sọ pé ẹ̀yin náà lẹ́ni ká máa fara dà ìnínilára táwọn ìyàwó wa bá ń ṣe. ẹ̀yìn ìgbà tí wọ́n ti padà rí pé kìí ṣe mùsùlùmá, sùúrù ló ń ṣe fún un, sùúrù tí ò ní láárí nù, sùúrù kí sùúrù tó lù wá ò fi bẹ̀ ọ́ nù, sùúrù tó ní gbaládá ń bẹ̀ tó ṣe pé ọ́ tàtàrà rẹ̀ dáràn ni. Olúwa gbà wípé kẹ́ fẹ́ àwọn kèfèrí níyàwó. eléyìí túmọ̀ sí wípé ó ti ṣàṣìṣe ńlá. Olúwa ní wala tankihul mushrikati hatta yu'min wala amatun mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatkum. Olúwa ní ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọ̀ṣẹbọbìnrin níyàwó títí tí wọ́n fi gba Islam. kódà kó ṣe wípé àwọn obìnrin ń jọ yín lójú, bóyá torí ẹwà wọn, bóyá torí ilé tán ti wá, bóyá torí dúkìá tí wọ́n ní. Olúwa ní ẹrúbìnrin tó ń jẹ́ mùsùlùmá ó lóore ju ọ̀ṣẹbọ lọ. torí de eléyìí tó o bá ti wá jẹ́ pé irú ìyàwó tí wọ́n fẹ́ bó ti ṣe hànú, wọ́n sọ lórúkọ mùsùlùmá ṣùgbọ́n kì í ṣe mùsùlùmá, kì í ṣe Islam rárá rárá. òní ni kò gbọ́dọ̀ dọ́là, ó túlẹ̀ kọ́ máa lọ rẹ̀, torí pé Olúwa gbà kó fi káfìrà kó fi ṣèyàwó. ìnínilára kejì eléyìí tí ṣẹ̀ríà tọkọ̀ fún wa láti gbàrú ẹ̀, òun náà ní kóbìnrin kó jẹ́ ọkọ kòǹkún kọ́bọ́ọ̀dù, kó jẹ́ alágbèrèbìnrin, ẹni tó ṣe pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ́wọ́ sí ní dá lóhùn. àwọn tó ṣe wípé oníranù ni wọ́n, onírègbè ni wọ́n, àwọn ọ̀nyàlèbìnrin tó ṣe wípé ó ní ọlọ́kọ fi dí gẹrẹwu ni,
ṣùgbọ́n ní àwọn àlè níta láwọn ẹni tó ṣe pé wọ́n jọ máa ń ṣèranù wọ́n jọ máa ń ṣèrégbè Olúwa Ẹlẹ́dàá wa wá ní káṣírí ó tú sí ọ lọ́wọ́ lónìí ni kò gbọdọ̀ dọ̀la o ìsìláàmù kò fara mọ́ ká máa ṣàfaradà fúnru ìnínilára yìí ta ló fẹ́yàwó ta níyàwó ń ṣèyàwó fún ta ló fẹ́yàwó ta lóbìnrin ń ṣèyàwó fún ìwọ ló fẹ́yàwó tí ẹnìkan ló yẹ kíyàwó rẹ̀ ọ jẹ́ à ń jọ ń lò ó kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ nígbà tí ìsàgé tí wọ́n kó mọ́sálásí eléyìí ní àjọlò bákan náà à ń jọ ń lò ó kò ṣẹlẹ̀ nígbà tí ìṣe wheelbarrow tí wọ́n ń fi ń háyà wípé gbogbo ìgbà tẹ́yìn náà bá ní tẹ́ fẹ́ fi kó ẹ lè wá yá lò kẹ́ ẹ sanwó rárá ìyàwó leléyìí obìnrin kan òfin ṣẹ̀ríyà kò gbà kó jẹ́ ìyàwó fọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lákòókò kan náà ìsìláàmù ò sì gbà wípé ńgbà tó ti lọ́kọ kó tún máa yàlè lọ́kọ gan ò gbọ́dọ̀ yàlè bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríyà sọ ìwọ ọkùnrin náà oníyàwó haramu ní kò yàlè torí pé à ń yàlè gbogbo ẹni tí ń yàlè náà mọ̀ pé kìí ṣe ń tọ́da ọmọ kókọ́là tó fi tọ́dọ̀ àwọn kèfèrí gbogbo wọn náà gbà pé à ń yàlè kìí ṣe ń tọ́da àbí kí ló bí kí wọ́n máa lé mọ́gùn kalẹ̀ fúnra wọn àtọ́ bá pè nǹkan rẹ ní à ń yàlè kí ló dé tí wọ́n lé mọ́gùn kalẹ̀ fún ẹni tí ń yan obìnrin wọn lálẹ́ kó kú kọ́ kákò kánkó nítorí pé wọ́n mọ̀ pé nǹkan tí ń ṣe àbúrò ni torí délé yìí báyìí tí o bá káyàwó rẹ̀ tó padà mọ̀ wípé obìnrin yìí ń falẹ̀ obìnrin yìí báyìí ó ti di alágbèrèbìnrin ò gbọ́dọ̀ sàmúmára lórí eléyìí o ṣẹ̀rí ọgbà àwọn wa ní òun káyàwó òun kà pé ń ṣe zìnà kì í ṣe pé wọ́n fún un ròyìn òun kà pé ń ṣe zìnà so ibi tó ń ti wá lọ wá in tó ń wó là mọ́ ọkùnrin tí ó ń bá ṣèranù lórí kó tó di pé òun rí nǹkan tó wọ́n là mọ́ lórí ọkùnrin náà ti na pápá bora ó ti túlẹ̀ àkọ́kọ́ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ mà tí ọkùnrin ká èèyàn mọ́yàwó rẹ̀ lórí kọ́ pa òun kọ́ lóògùn aburú torí o nítorí pé tó bá pa òfin ṣẹ̀ríà sọ pé ó tún ti dá ẹ̀ṣẹ̀ kan tó tún burú tó tóbi nítorí pé tó bá pé pípa náà bá ní ìdájọ́ rẹ̀ ìwọ kọ́ ni wọ́n ní kó pa tó bá pé pípa náà bá ní ìdájọ́ tìyàwó rẹ̀ ìwọ kọ́ ni wọ́n ní kó pa nítorí pé bá pé wọ́n bá fi ilẹ̀ fún gbogbo wa pé ká máa fọwọ́ ara wa ká máa fi fìyà jẹ àwọn èèyàn lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ilé ayé ó dàrú kò ní sí kí ni ìtumọ̀ ìjọba ò ní ìtumọ̀ mánu ìjọba sì wà fún kó lè mú kétò ọwà káwọn èèyàn kan lè bá àrílù gbé lálàáfíà a máa ṣẹ̀ síra wa lóòótọ́ ṣùgbọ́n tá a bá ṣẹ̀ síra wa kí ni iṣẹ́ ìjọba òun náà ni pé kó wọ́n jẹ́ alágàtà láàrin wa lọ́nà tó fi gbẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ tí ó sì mú kí ẹni tó yànyàn jẹ kí wọ́n gba ní tó fi yànyàn jẹ kúrò lọ́dọ̀ rẹ̀ tí yàn jẹ òfin ní ráyè jókòó láwùjọ tó tí wọ́n bá sọ pé òun lọ wádà òun lọ wọ́bẹ òun lọ wábọn eléyìí tó fi yin ẹni tó ká mọ́yàwó rẹ̀ lórí ká wá pọ́wọ́ rẹ̀ tiẹ̀ bá ọwọ́ àyìnbá ọwọ́ rẹ̀ bá lọ tá lọ́fà ọwọ́ rẹ̀ bá lọ sáládà ló ń bá bẹ́ẹ̀ kù ẹ dákun kí ló ṣe kí ni wọ́n ṣe òun ságbèrè ìwọ pààyàn gbogbo ẹni méjèèjì dọ̀daràn so ẹbí alábàáhùn ó ti fẹ́ kan di tànà ẹ̀ báyìí torí de eléyìí báyìí ibi tó ti lọ wá nǹkan tó fẹ́ là mọ́ lórí òun ti sá lọ ọwọ́ á di ìyàwó mú pé tiẹ̀ bọ̀ kìnnì kan òní gbà òní ṣe ẹgbọ́rọ̀ òní gbà ọ̀dà àwọn bàbá màmá bá dá sí àbá sọ pé ọ̀rọ̀ táwọn àwọn yìí ò bá dá sí ìlàlẹ̀ pé kò ní yanjú àwa la bí ọ a sì lè bọ ẹ máa pé ńgbà míì náà àṣà làwọn fi máa sọ̀rọ̀ máa ti sì pọ́n gbẹ́sìn yìí pé a lè bọ́ sọ̀rọ̀ tì foríjì kọ́ fa mára foríjì kíni kọ́ fa kíni mára ẹ̀yà máa fa ná mára so nínú tó lè ṣe òun náà ní kọ́ máa lọ rẹ̀ a ní kò gbọ́dọ̀ fọ́ bà láfíà rẹ̀ kò wá sí tó kéré tó lè fi bá wí tó tún kéré ju pé máa lọ nítorí pé tó bá ti gbé bànújẹ́ kò ní sàkáání rẹ̀ ìwọ̀nba ni ronú bú ọ̀pá ẹ̀fọ́n ti lọ tiẹ̀ àkọ́lọ́ lọ́kọ̀ mi àgbèrè tí sì ń ṣeun tó fi pàdánù ilé ọkọ ń bì kọ́mọ yìí wà padà o kó rí ibi tí ó tún já sí fò torí délé káà sọ pé àwa la bí ọ
àwọn aláṣọ pé kọ́ má gbàgbàkúgbà kan padà so Islam ọgbà kọ́ fara da ìranù ìyàwó sọ fún ẹ ó nílò tó ọmọ 4 ló ń bí ẹ máa kíyèsí Yorùbá tá máa ń bá yín sọ nítorí pé ńgbà míì garangaran waranwaran kì í jẹ́ káwọn èèyàn ó ní ìfarabalẹ̀ kò sì sí nínú oore ńlá tó ló wá máa ń ṣe fún yàn ní ìfarabalẹ̀ nísìnyí ìyàwó sọ fún ọ òun ti máa tó ń sọ ṣùgbọ́n àwọn tó ń gbọ́rọ̀ ó kíyèsí tó ń gbọ́ ó ní ọmọ 4 ló ń bí kì í sì pé ọmọ 4 ló ń bí fún ọ. tó kò yan báyìí. ọmọ 4 ló ń bí ó kọ̀ la tóun ó jẹ́ kó dá tiẹ̀ mọ́. La ilaha illallah. ẹ dákun níjọ́ tóbìnrin bá ti sọ báwọn ó ti fọwọ́ ara rẹ̀ jẹ́wọ́ pé alágbèrè lòun oníranù lòun irú eléyìí náà ó yẹ ká tètè ṣe gààyà fún pé kálukú ọ̀nà mọ́tò yàtọ̀ sí ti reluwé máa lọ tiẹ̀ kó ná dádúró tòun torí di eléyìí báyìí obìnrin tó ti fi ẹnu ara rẹ̀ kà tó ti sọ pé ó ń ranù lòun sáà tún gbọ́dọ̀ máa retí déètì tó mú pé gbà náà lòun tó ṣàlàyé àlàyé ti ṣera rẹ̀ àmọ́ ń ṣe sùúrù fún eléyìí jẹ́ ọmọ àlọ́ nítorí pé níjọ́ tó bá ti rí i pé wọ́n ti pè bọ́kẹ́tì tá à ń pọn mi sí apẹ̀rẹ̀ ni tí ó yẹ ká tètè wá bọ́kẹ́tì ká fa pẹ̀rẹ̀ lẹ̀ torí délé ó ti hàn pé aláṣẹ̀dànù ni ọ́ so jẹ́ kí eléyìí ọmọ lọ lọ́rẹ̀ mọ́ básìkò ayé rẹ̀ jẹ́ jù bá ń lọ so Islam ọ̀fara máa ń tí ò dáa so obìnrin ó hàn sí ọ wípé nìkan wálé yín nígbà tó sí ń lé ọ wá ní ìwọ ìyàwó òun fẹ́ máa mú ọ lọ síbi tó ń gbé torí pé ẹni tó ń gbé lọ́dọ̀ rẹ̀ yí báyìí tí ń bò ń lù ọ́ èyí tó lò ti tó Allah wa ní kọ́rọ̀ yọ ta sí ọ létí ńgbà tó dé wọ́n ní bàbá alágbájá èmi máa tán láyè ó léwu lẹ tún rí gbọ́ ó nígbà tẹ́ ẹ̀ sí ń lé ọkùnrin kan bá dé lọ́ bá sì fọwọ́ kọ́ ìyàwó yín lápá pé wọ ìyàwó òun máa ká lọ síbi tí òun ti pèsè páwọn ọjọ́ máa gbé ẹni tí ń bò ń lò ọ yìí ètò ti lò ti tó tí ń bò ń lo kíni ìyàwó tóun wọ́n bá sì bí obìnrin náà bá ní bẹ́ẹ̀ ni òun kàn ń bọ̀ gbé díẹ̀ náà ní fúngbà díẹ̀ torí ọkọ tòun tọ́jójú lówó ọkọ òun lọ́wọ́ òun wà ṣé ó yẹ kó ṣe sùúrù kó máa lọ̀lọ̀ rẹ̀ má ṣe léṣe o má ṣe léṣe dípò pọ̀ wá ó dípò lóko èèyàn lọ́rùn o jẹ́ ọmọ àlọ́lọ́ rẹ̀ lẹ́rọ̀ so eléyìí túmọ̀ sí wípé àwọn nǹkan méjì bíi kóbìnrin kọjá mùnáfíkì àdínì ọmọ pera rẹ̀ mùsùlùmí lórúkọ kọjá káfíra ní pàápàá àbí kóbìnrin ó jẹ́ alágbèrèbìnrin oníranù ọkọ kan kó kọ́bọ́ọ̀dù ó ní ọ lọ́kọ ó sì ní ẹgbẹ̀rún ọkọ níta lálẹ́ irú àwọn wọ̀nyẹn a kì í ṣe sùúrù lórí ìnínilára wọn. Jazakumullahu khair fi dunya wal akhirah ya sheikh bi idhnillah. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bi idhnillahi ta'ala ẹ máa láǹfààní àti pè wọlé béèrè ìbéèrè kan sí kejì ṣùgbọ́n àwọn ìbéèrè wa tí a máa béèrè ọ̀hún yóò dárí lórí àgbékalẹ̀ ètò yìí tá a pè ní fíkìlẹ̀ òwúsùrọ̀ léyìí tí ọ̀hún jẹ́ gbékalẹ̀ láti máa bá wa ojútùú kan sí kejì sí àwọn ibi tí àyẹ kùdìẹ̀kudiẹ tó bá wà nínú mọ̀lẹ́bí agboolé àti ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wá pé Allah kó tó wọn ṣe àlékún dáadáa àti ìfẹsẹ̀múlẹ̀ rere mọ̀lẹ́bí àti ìdílé ẹnìkọ̀ọ̀kan wá bí idhnillah. 08085677726 08085677726 fáwọn tá à ń bẹ ní Nàìjíríà nọ́mbà tá a fi pè náà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè +234 8083293896 +234 8083293896. Ayakumullah Sheikh. Nínú ìbéèrè tó wà ń bí wọ́n ní bàbá àwọn ọlọ́ dá sí ìjà tó ń ṣẹlẹ̀ nílé kejì sí àwọn alálẹ́ ní nǹkan agogo 11 àbọ̀ alẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wà nínú ilé gan àwọn ti wà ní gúúsùn bàbá yìí gan ti wà nínú yàrá títí ẹ̀ náà táwọn máa wá ń sọ pé kí bàbá yìí kó má ṣe sílẹ̀kùn láti lọ o àmọ́ tí bàbá yìí fagídí lọ pé àbó láti máa gbọ́ tí wọ́n máa fa sùúrùtù ní ilé kejì sí ilé kẹta sí ni téèyàn ò ní dá sí torí pé tí wàhálà ń bá padà díran tó tán yọ̀ padà wá kan ilé yẹn náà pé ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé ọba yá yọ̀ kan jẹ́jẹ́ mojókòó mi náà ní bàbá yìí bá sá
lùgbàǹkó ṣàjáde lọ bá wọn dá sí ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ó sì jẹ́ pé ó débẹ̀ níbi ẹ ti ń jà àwọn ọmọ tilé kejì làwọn lọ dá wàhálà lẹ́yìn gbòòrò náà wá tún wá kó wàhálà bára wọn ní ilé nígbà tó sì débẹ̀ láti lọ bá wọn làjà ṣùgbọ́n àṣàwìn gangan ibi tí bàbá yìí ti ń fa ọ̀kan nínú àwọn tí wọ́n ń dá wàhálà lẹ́gbẹ́ ẹni sùúrù kìnnìkan ọwọ́ tí tòun já pàtì báyìí ó di pé ibi ìgòwọ̀n ogun wájú orí níwájú bá yọ lọ́ba wú tó bàbá yìí sá gbé ìrora orí tó wì ó gbé wálé padà ìgbà tó wá délé àwọn máa wá rí bàbá yìí lálẹ́ ọjọ́ òun náà tó ti fẹ́ súnmọ́ òru dáadáa tó tiẹ̀ ti dòru àwọn máa wá rí bàbá yìí wọ́n bá sọ jẹ́jẹ́ láì mọ̀ pé àbọ̀ gbẹgbẹ́ bàbá yìí bá ní ẹ má lọ tọ̀ wọ́n á sọ lábẹ́nu pé ọlọ́run ṣeun sọ ọlọ́run ṣeun tí wọ́n sọ ìbàbá wa gbọ́ wá ní ṣé èmi lẹ́fí ń ṣe ẹ̀yẹ pé ọlọ́run ṣe kíníkan bàbá sọ pé ọmọ àlè ní wọ́n kíníkan sàn ṣe pé àwọn bẹ̀rẹ̀ pé ṣé irú èpè tí wọ́n ń ṣe yìí tí bàbá yìí ń ṣe yìí ṣé yóò ṣe máa wọn ọmọ là lórúkọ yìí pé àwọn ọmọ kan ọ̀rá sọ ohun tí wọ́n sọ ilé oúnjẹ bá ẹjẹ ń darú bá mi. alhamdulilayi àkọ́kọ́ ni pé àwọn ọ̀rọ̀ tí kò bá kàn wá ó yẹ ká máa ṣọ́ra dá sí ìjà tẹ̀sí rí yẹn tí ò bá ti rẹ̀ kò tọ́ka là nítorí pé tí ò bá ti rẹ̀ ìjà tẹ́ bá lọ là kò sí tàbí ṣùgbọ́n èèyàn máa ń fara gbọ́ta ìwọ tí ọlọ́fẹ́ lájà lè jẹ́ pé ọwọ́ nǹkan àjà táwọn ẹni tí ń jà tán bá nà síra wọn òǹlàjà ni ó padà gbọgbẹ́ kọ́ mọ́ bà wá fara gbọgbẹ́ lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ jẹ́ kó rẹ̀jà dáadáa kó tó di pẹ́ ẹ lọ́la pàápàá jùlọ àwọn àgbàlagbà tó ti dàgbà ẹ mọ̀ pé nígbà tá a ti dàgbà gan aláwọn àárẹ̀ tó ṣe pé ń bá wa fara fínra tó ní kálukú ń gbé tiẹ̀ ká àwọn àgbàlagbà bẹ́ẹ̀ máa ń ṣe ń dàgbà sí iná ni àwọn àárẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tẹ́ ẹ̀ máa ń pa rẹ̀ tẹ́lẹ̀ ọmọ yọ sí yín so àwọn ọmọ yín táwọn ń gbìyànjú pé káwọn máa rí yín dáadáa tágbé wọ́n ń ṣètọ́jú yín ẹ má jẹ́ kí ọwọ́ aago kọjá pé yóò di ìfàsẹ́yìn gbọ́wọ́ yín lórí ìtọ́jú tí wọ́n ń ṣe fún yín ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ọkàn jẹ́jẹ́ mo jókòó mi níjò lọ́sẹ̀ bẹ̀rẹ̀ tí ó fi kàn án gbogbo àwọn nǹkan ẹ mọ̀ pé láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ́ fẹ́ làjà wọn gan lẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé ńgbà táwọn bá ń jà wọn ìwọ̀nba ní ìjà tí wọ́n ń jà máa le ma kó tó di páwọn èèyàn kan láwọn wá lájà sẹ́rí tẹ́ni tí ó lájà bá ti débẹ̀ ìgbà náà nìjà máa ń le nítorí pé ọ̀lẹ ni wọ́n tẹ́lẹ̀ náà wọn ò níra wọn bá jà wọ́n máa lérí wọ́n máa tàdí mẹ́yìn wọ́n máa páwọn lọ mágbára wá ni òun lọ mágbára wá so nígbà tẹ́ fẹ́ lura yín ẹ má jẹ́ kẹ́nìkan wá láyìn kẹ́ ẹ lura yín yó so wọn ò ní lura wọn ìhàlẹ̀ náà ni ọmọ níjọ́ tẹ́yìn bá ti wá jáde tẹ́lẹ̀ yìí náà jáde ẹ má ṣe bá ẹ má ìgbà náà ni ó di pé kí ni òun máa pa ní olórí ibú ó ṣe ti páká tó jáde torí tó tẹ́ bá dá wọn dára wọn tó bá pẹ́ díẹ̀ ẹ rí i pé wọ́n túká egun bá ti rọ̀ wọ́n túká so ní ìsinyìí ìjà yẹn wọ́n gbóná janjan wọ bàbá ń bàbà tó ẹ kọ̀rọ̀ àjókòó kanú lé rẹ kódà bí wọ́n bá lájà náà kó jẹ́ pé àwọn ọmọ rẹ tó wà lágbá díẹ̀ lórí pẹ̀tọ̀ bẹ́ẹ̀ bá ti rí i pé ó ṣe là bí ọba ṣe lẹ̀ wọlé wa o ẹ̀yin lẹ̀ wá bọ́ ta nítorí pé ọ̀rọ̀ padà kan jẹ́jẹ́ mo jókòó mi bóun ni ó ṣe kàn ọ̀daràn wọn wà mọ́ wọn lura wọn pa nílé tó àlẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ọlọ́pàá wo ni ó mọ̀ ṣé ìwọ inú ilé rẹ ni ìwọ bá wọn dá sí ni tí wọn lò ní kẹ́nìkan kankan pa ni kí ni wàhálà so lẹ́yìn ẹjẹ́ bó ti ṣe jẹ́ nígbà tí bàbá wa dé ọmọ abúlé yìí náà nítorí pé bàbá tó bí wa Allahu Akbar ipò tí bàbá yẹn wà ó ga kápẹ́ bàbá wa ṣàṣìṣe gan kápẹ́ ìdáhùn bàbá wa ṣe la ilaha illallah ọmọ tó bá fẹ́ bá dáadáa pàdé lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ bàbá rẹ̀ màmá rẹ̀ kò sínú ẹni tó fi ṣe ẹ̀yẹ láéláé ó yẹ kó láàánú wa ni rere ni bàbá fẹ́ ṣe wọ́n padà já sí nǹkan mi ṣé àwa lọ́wọ́ ayẹ kó tẹnu wa jáde pa à ń fi bàbá ṣe yẹ̀yẹ́ pípé ní tó ṣe wọ́n ọ̀dà bẹ́ẹ̀ wọ́n máa gbọ́rọ̀ ǹjọ́ mi bàbá wa ní kọ́ mọ́ ọmọ sọ pé wọ́n gbọ́rọ̀ ǹjọ́ mi lẹ́nu tání tí lẹ́nu wọ ẹlẹ́nu rúnrún náà ni bàbá rẹ̀ ó gbọ́rọ̀ sí ọ lẹ́nu àbó tiẹ̀ gbọ́n ni kì í ṣe pé bàbá rẹ̀ ló lọ gbọ́rọ̀ sóun lẹ́nu wọ́n lọ́ wá ń sọ pé ǹjọ́ mi bẹ́ẹ̀ bá dá bàbá lẹ́kùn yóò máa gbọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́
à ń bẹ Allah képe bàbá ọmọ mú yín àmín. àmọ́ pé ṣé yóò mú yín kò ní mú yín ipò pé kó mú yín lọ́wà bẹ́ẹ̀ ni nítorí pé ẹ ṣàbòsí sí bàbá yín láti tètè kọ́kọ́ ṣe gan nígbà tí bàbá ń lọ làjà ẹ̀yin àgbàlagbà lẹ́yìn náà tí ó yẹ kẹ́yìn kí bàbá ó jókòó ẹ̀yin lẹ́lọ́ bá wọn làjà njẹ́ ó bá fi mú bàbá wa jáde níta yìí tá a bá fẹ́ràn bàbá ń dáadáa kò yẹ ká jẹ́ kí wọ́n jáde bàbá wa ní àwọn ò lè gbọ́ kí wọ́n máa pariwo èyí dáadáa náà bàbá fẹ́ ṣe. wọ́n láwọn ní kí àbọ̀ wọn lọ náà tẹ́lẹ̀ bàbá lágídí ni. síbẹ̀síbẹ̀ nígbà tí bàbá ń lọ agídí pa àwọn lọ ńṣe lọ́yẹ kí wọ́n sọ fún bàbá pé kàkà kẹ́ lọ ẹja wọ̀ lọ bàbá ó jókòó sọ ẹ̀yin ò fẹ́ lọ ẹ sì fẹ́ kí bàbá náà lọ bẹ́ẹ̀ bá ní òní para wọn náà ló tọ̀tàn para wọn kọ́ níjọ́ náà lọ̀rọ̀ nìkan jẹ́jẹ́ mo jókòó mi ẹ gbọ́ pé wọ́n ń yìnbọn nílé tó àlẹ́gbẹ̀ẹ́ lé yín èyí ṣe pé ó lè lọ ká wọn mọ́lé ẹ gbọ́ pé wọ́n ń jà ní ẹ̀yin ò tiẹ̀ sọ pé ta ni yìnbọn kí ló ń ṣe ń bẹ́ wọn. àjẹ́ pé tí ayé ìdàrú tán ẹ̀yin ò sínú ẹni tí ó pẹ̀tù sí àwọ̀ torí délé bàbá yín kì í ṣẹni tó yẹ kẹ́ fi ṣe yẹ̀yẹ́ o ẹ̀ wá ń yọ bàbá lórí pé orí wọn yọ kọ́ńdú lórí pé wọ́n lọ lájà tí wọ́n bá wọn ọmọ bu ni ẹlẹ́kọ̀ọ́ sẹ́rí láwùjọ wa kí ló dé tó fi jẹ́ pé àwọn ọmọdé ò sábà lẹ́kọ̀ọ́ ó ti pọ̀ jù. wàláì wọn ò lẹ́kọ̀ọ́ bàbá tó bí wọn nù o ó dà kí ni wọ́n ṣe sí bàbá ń bàbá. yóò tún burú jù bá ń lọ. ó burú tábà sì wí tán wọ́n máa jánu nínú gbogbo ẹ̀dá tó lẹ́kọ̀ọ́ láyé Yorùbá nọ́mbà kínní kan irọ́ lásán abẹ́rẹ́ kan ti tó ti ń sàn dànù so tẹ́ ẹ bá lẹ́kọ̀ọ́ bàbá yín náà kọ́kọ́ dà mà ara bàbá yín láti kọ́kọ́ rí i pé àwọn ọmọ yìí o ọmọ àrè ni wọ́n sí bàbá wọn ẹ̀ ń bá ti wá ka bàbá rẹ̀ kún kò ní rí bàbá ń bàbá fún ní tó ti mú ẹ̀yin tẹ́ ń fi bàbá yín dàpara tẹ́ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó bá ṣe bàbá ń bàbá ẹ̀ tún fọ́ lọ mú so ẹ túbà lọ sọ́dọ̀ Allah kẹ́sì bẹ̀ bàbá yín kí wọ́n forí jìn Olúwa Ẹlẹ́dàá wa kó tún wá sí. Allahumma amin. Jazakumullahu khairan Sheikh. 08085 67 7726 08085 67 7726 plus 234 8083293896 lórúkọ yín o. Wa alaikum salaam wa rahmatullah ọkọ̀ ibi ẹ ti ń pè. Náà ó kọ́ ibi ẹ ti ń pè. Ọ̀rọ̀ kí ni ìbéèrè yìí? Àgbọ̀ tí àwọn obìnrin jẹ́ ẹ̀kọ́ tó bá ń di àgbèrè lọ́jọ́ kó lè jáde. Gẹ́gẹ́ bí àfojúsùn, àwọn ọkọ tí àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní àmúmọ́ra sí ìgbà tí òun ti ṣe ìgbà tí ọkùnrin ṣe ìgbà tí ọkùnrin. Kí ni ẹ̀tọ́ ọkùnrin rẹ̀? Ẹgbẹ́ tó ní ọmọ tí wọ́n bá mú sọ fáwọn òbí ẹ̀fẹ́ ẹni tọ́kọ̀ ní ìgbésẹ̀ tó ti gbèsè mọ́tò ìtọ́kọ̀ tọ́jú ẹni ìtọ́jú. Òfò ọlọ́jẹ́ ni ìfúnni ló jẹ. Ọ̀tọ̀ tí ilé ìtọ́jú ló ti tọ́pọ̀ ilé wọ́n wò lè láti ṣe. Ilé ẹ̀tọ́ tọkùnrin. Alhamdulillah irú àwọn òbí ọkọ tẹ́ ń fẹjọ́ sùn tí wọ́n ń bí yín léèrè béèrè pé ṣé kò tọ́jú ẹ̀ ṣé ń fẹ́ bí pọ́ kò pèsè ibi tó ń gbé àbí fi àjà àwọn ọmọ rẹ̀ wọ́n ń sọ pé rárá gbogbo dáadáa náà ní ṣe ṣọ́ àwọn á sọ pé má wo bẹ̀ òbí kò bí làwọn wọn gbẹ́sìn Islam yé kankan ara ń tàn wí nù ọ̀pọ̀lọpọ̀ kan jẹ́ mùsùlùmí ló kọ́ lásán ni báwo ló ṣe lè gbọ́ nípa pọ́mọ rẹ̀ ń ṣèranù ọmọ rẹ̀ oníranù ni onízìnà ni ọ̀fà lè lọ́mọ tiẹ̀ ọkàn fẹ́yàwó kalẹ̀ ni àwọn àlè ní máa kó ká ìwọ wá jẹ́ ẹni tó ṣe wípé ó tún dáàbò bo ọmọ rẹ̀ wípé kí ni ń ṣe tó burú ìbáyé ń ṣerú ẹ̀ ń yálè ń ṣe kíní kan ayé la bá ká yálè so ọ wá jẹ́ pé àgbàrá rẹ̀ náà yẹ kó gbọ́mọ tiẹ̀ ẹ̀yin sì mà wípé inú pé wọ́n ń gbálè kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa ń tàtàrà rẹ̀ kó àwọn àrùn burúkú eléyìí tó ṣe wípé yọ gbóògùn ẹni ó ṣe bẹ́ẹ̀ tí ó fi bá dé sàárè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àǹfààlè aburú rẹ̀ gan yóò tún padà wá ràn ìyàwó
yóò ran ọmọ yóò tún ran òbí nítorí pé tọrọ kọ́bọ̀ tí ń fún yín dáadáa tí ń ṣe sí yín ọ̀nà rẹ̀ ó padà dí yóò ti pa àwọn oníbàárà rẹ̀ tí wọ́n ń ṣàgbèrè ní ọmọ gba gbogbo owó ọwọ́ rẹ̀ àtèrè àtọ́jú owó yóò padà débi wípé yóò mú ìyàwó dànù yóò mú ọmọ dànù ó wá wà ń pò wípé ó sì ń rí dáadáa sí sílé rẹ̀ tó ń tàgbèrè tí ń yàn ẹ̀yin wá sọ pé ńgbà tó ti ń rí dáadáa ṣe sílé tó ń tàgbèrè tí ń yàn ẹjọ́ ó dìgbà tó bá burú tó fọ́jú pọ̀ náà gbà náà lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ só bí gidi lẹ́yìn sẹ́yìn ọmọ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà ìsìláàmù ṣe léèwọ̀ kéèyàn máa ṣe zìnà ni ẹ mọ̀ pé ìsìláàmù ṣe léèwọ̀ kéèyàn máa yàn àlè ni àwọn dájú pé ńgbà táwọn òpin ti ń ṣe òbúrú bóyá àlè náà ni bàbá rẹ̀ náà yàn bóyá àlè náà ni ìyá rẹ̀ náà yàn nítorí pé téèyàn bá ń ṣe yẹn kàkún ẹsẹ̀ pàápàá tó ti gbẹ́wù ọ̀yàn lọ́rùn tó náà bá ń sọ fọ́mọ pé kò dáa ó ṣeé ṣe kọ́mọ náà ti káyìn náà lórí ẹ̀ pé bá mi ó tó má dáa ìyá títí ìyá Rónkẹ́ gbogbo wọn tí ẹ máa rán mi sí ṣé ìyá mi làwọn ni so nítorí de eléyìí báyìí àwọn òbí yẹn wọn ò ṣe nǹkan tó dáa o ó yẹ kó jẹ́ pé tẹ́ bá gbọ́ pọ́mọ yín ṣàìdá kẹ́ bá wí ọmọ ò sì lè dàgbàdàgbà títí kó wá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ń tì wá lẹ́nu láti sọ à ń bẹ̀rù rẹ̀ ẹ ń bẹ̀rù ọmọ tẹ́ bí báwo ẹ bá sòdodo tó bá wù kó gbọ́ tó bá wù kó mọ́ gbọ́ yín ti sọ ti yín ẹ wá bọ́kùn wàhálà kú lọ́rùn yín láyé lásán ẹ tún ti bọ́kùn ọ̀ràn kú lọ́rùn yín lálùkìyàmà nítorí pé olúwa ní bí yín léèrè mọ́ pé bẹ́ẹ̀ ti sọ fún òun ní ọ̀gbọ́ òun ló kù tọ́ dáràn báyìí àmọ́ gbà tẹ́yìn náà bá dákẹ́ ẹ̀yin náà kín lẹ́yìn ìranù tí ń ṣe sọ́wọ́n pé irú àwọn bàbá màmá yẹn tó bá gbá wọn máa lè náà wá fún wọn pọ́ ọmọ wọn ni wọ́n gbà á nítorí pé wọ́n máa wò pé àwọn àtọ́jú náà ló ṣiṣẹ́ rẹ̀ tá ní sí àdánù torí délé yìí ẹ wá sọ pé kí ni obìnrin lè ṣe nítòbìnrin náà lè ṣe lábẹ́ òfin ṣẹ̀ríà wọn náà ní pé gbà tẹ́ bá ti ka ọkọ yín tẹ́ bá mọ̀ pọ̀ fà lè ní kì í ṣe pé wọ́n ní wọ́n pé o tẹ́ mọ̀ dájú so ẹ̀tọ́ yín lábẹ́ òfin ṣẹ̀ríà ní kẹ́yìn náà sọ pé ẹ̀sẹ̀ ìyàwó rẹ̀ mọ́ kẹ́ bọ́ dànù so eléyìí jẹ́ bó ṣe torí pé tó bá lọ kó àrùn àtọ́ lọ kó gbogbo òrégbè wa yín náà ni wọ́n ta fún so eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh ẹ lórúkọ yín o. Hello. Waalaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ń pè yìí o. Láti US brother Ibrahim Mustapha now ẹ bá gbọ́n sókè díẹ̀ sí ìbéèrè yín. Inshallah àbá yín mú ìbéèrè yín lẹ́ẹ̀dí ọ̀la ètò tó ní ṣe pẹ̀lú tìdílé lélẹ́yìí àmọ́ lọ́la júmọ́ á béèrè rẹ̀ bí idhnillah lórí ètò tó jẹ́ ti gbogbogbò bí idhnillah. Ayakumullah Sheikh ẹ jẹ́ kí a mú ìbéèrè lé wọ́n ní ẹ dákun ìmọ̀ràn wo ni ẹ lè bá fún àwọn ọ̀dọ́ wòyí nípa bí ó ti ṣe pàtàkì tó láti máa tètè ní ìyàwó bákan náà wọ́n tún ní kí ni àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa lórí bá ti ṣe nígbà tí a bá sọ pé a fẹ́ fẹ́ ìyàwó yálà fún ọkùnrin o àbí fóbìnrin. Alhamdulillah. Ayakumullah Sheikh. A legacy center of excellence with classic education for modern achievers, from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ ẹ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyí gbórígì. Àyélégbé bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area, Ògbómọ̀ṣọ́. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Papa Bede area, Ògbómọ̀ṣọ́, inspiring excellence every day.
ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí evening light ala lọ́jọ́ Sunday tí ó ń bọ̀ yìí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé tàmà sí Jalsatul Basira ní Marina Car Park Lagos Island lẹ́yìn lẹ́kọ̀ọ́ NNPC bí evening light ala yóò wáyé lágogo 10 àárọ̀ gẹ́gẹ́ Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullah wa ra'ah àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ ní Lagos Island ní Marina Car Park àwọn tá a bá ń gbọ́ nípínlẹ̀ Èkó àtàwọn ìgbẹ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláṣẹ wọn náà ṣe. alhamdulillah kò sí nǹkan kan tá a lè sọ fún ọkùnrin tàbí obìnrin tó bá ti tó ọkọ ní àbí ìyàwó ní jùntà nàbì sallallahu alayhi wa sallam tó sọ fún gbogbo wa lọ nínú ìgbọ̀wọ́ ọ̀rọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu eléyìí tó gún régé anabi sallallahu alayhi wa sallam ní ya ma'shar ash-shabab man istata'a minkum al-ba'ata falyatazawwaj فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه مسلم وغيره. النبي محمد صلى الله عليه وسلم nínú ẹgbàá wáyé ó ní ẹ̀yin ìsọwọ́ ọ̀dọ̀ ẹnikẹ́ni nínú yín tó bá ti ní ìkápá àti lè bóbìnrin lò gbénáwó ẹ̀ kó fẹ́yàwó nítorí pé kẹ́ ẹ fẹ́yàwó yùn òun ni ó mú kẹ́ ẹ lè rẹjú sílẹ̀ dáadáa ẹni máa wọ̀wọ̀ kú wọ̀ òun ni ó sì mú yín lè ṣọ́ abẹ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹni máa ṣèṣekúṣe ẹni tí ò bá wá lè ṣe bẹ́ẹ̀ bóyá ó lágbára àti ṣe ìbálòpọ̀ kò lágbára ànáwó rẹ̀ àbọ̀ lè ṣe náwó kò lágbára àbálòpọ̀ kò mà ṣe sùyàm torí sùyàmù tí bá ń ṣeun yóò jẹ́ bí ìtẹnilọ́dà fún oníjọ́ máa wáwàkúwà ká lódodo ẹ̀rí pásìkò kan ti kọjá lọ nínú ìgbésí ayé ọmọkùnrin tó ṣe pé kò fi nǹkan kan kọ bí ara sóbìnrin àsìkò kan náà ti rí kọjá nínú ìgbésí ayé ọmọbìnrin tó ṣe pé kò fìgbà kan wú ọkùnrin ṣẹ̀kan ṣùgbọ́n àsìkò kan yóò padà wá dé